ní tilé tókó. Èrè náà ni Olúfà. Mo tún kí gbogbo àwọn ọmọ Olúfà pátápátá. Olúfà òun náà ló ń fa Òṣùmàrè. Lẹ́yìn àrè tí mò ń dé lọ́dọọdún, ẹni tó bá wò dáadáa oṣù tó wà lẹ́yìn ẹ̀ náà ni wọ́n pè ní Òṣùmàrè. Oṣù tó mọ́ àrè, olóòtú tó mọ́ àrè, ó wà nínú nǹkan tí Ògúnfúnmiire fi ṣe agbára. Ojúfẹ́ òun náà ni gbogbo wa ti lọ. Inú mi dùn, ayọ̀ mi kú púpọ̀ púpọ̀ nígbà tí mo rí gbogbo àwọn ọmọ Àgbódèrè tàbí lóòótọ́ àti lódodo ẹ máa rò pé bóyá èrè mò ń sọ, kò ń ṣe èrè Olúfà. Ìran baba ńlá baba yín òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run Olódùmarè aṣọ bàbá mi lọ́ra ẹ̀mí. Nígbà tí inú yín dùn, táyọ̀ yín kún, gbogbo àwọn ọmọ ọlọ́fin ṣe rí tẹ̀kí ló mọ́lẹ̀, tẹ̀kí ayọ̀ mọ́lẹ̀, orí mi wú. Inú mi dùn, ayọ̀ mi púpọ̀ púpọ̀. Ẹ wá máa wo, kò lè sí bí àwọn kò sí èdè ayédè kankan. Ọlọ́run Olódùmarè tó fífẹ́ sáré agbára Ọlọ́run á tún máa gbòòrò sí mi. Ibi ni mo jókòó sí tọ́lọ́ta fẹnukò mi ní etí o tó ní kábíyèsí Ọ̀gágá. Ó dàbí ẹni pé mo máa mú ọmọ ọlọ́fin ìṣẹ́rí kan lọ nílé mi o. Mo tú àṣírí bàbá mi o. Níbi tó ti ju gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ lọ tí ó rí mi wú. Ọlọ́ta ló sọ bẹ́ẹ̀ o pé ó dàbí ẹni pé mo máa mú kan lọ nínú àwọn ẹbí mi. Ìgbé àtàtẹ̀ ló jọ Adélé báyìí o. Adélé ò ní ṣe é mú, ṣùgbọ́n ta ló fojú ju Adélé ní gbogbo wọn báyìí. Mo wọ́n ṣe pé kí mi ò gbọ́ Ọlọ́ta. Ó ní Ọlọ́ta kí lè sọ iná ẹ̀tún sọ. Ó ní kábíyèsí Ọ̀gágá, àní ó dàbí ẹni pé mo fẹ́ mú kan nù àwọn ẹbí. Ibi tí ayọ̀ mi kú dé ni wípé ẹ̀yà kan náà ni wà o. Kábíyèsí Alágbàdo, kò sí ìjà, èmi ju ìwọ ojú mi, ètò wà bẹ́ẹ̀, ètò wà ní ẹ̀ka àrò yìí, ẹni tó bá tún lòun fẹ́ ètò, ìtàn wà lọ́dọ̀ àwọn babaláwo tó pọ̀ fáhàn. Ó wà ní ibẹ̀ ní ẹsẹẹsẹ. Ifá ò parọ́ pẹ̀lẹ́ ó ṣèlé o. Tọ́rọ̀ bá dojú a máa bilẹ̀ léèrè. Ilẹ̀ òní kan ní mọ́ wa o. Àní tẹ̀jú lè. Kábíyèsí Alágbàdo ẹ̀kọ́ òkè ìwé fi dá yín lójú wípé kò sí èdè àìyedè kankan. Ijó náà máa jó ayọ̀ náà máa yọ̀. Ọlọ́run tẹ̀lé fún kábíyèsí oníṣẹ́rí Ọlọ́fin. Wọ́n súnmọ́ mi púpọ̀ púpọ̀
fẹ́ràn wọn torí ètò ìyájọ bẹ̀rẹ̀ ni ọlọ́run wá gbé ọlọ́tà dé wá rí akíkanjú tó ń jẹ́ ní ìyè yẹn wá sọ sí mi lọ́kàn pé ọlọ́run ṣe fún wọn ní wọ́n ṣe sáńkú àwọn lè sálọ sódò sálọ sílé pẹ̀lú aṣíwájú gold ọdún karùn-ún tá a ṣe yìí ọdún kẹrin yìí tíkẹ́tà yàrá kẹrin ṣe ṣùgbọ́n àti bẹ̀rẹ̀ láti bí ọdún mẹ́rin sẹ́yìn ọlọ́run dẹ̀ fún wa ṣe torí kò rí báyìí tẹ́lẹ̀ iṣẹ́ tó rán mi ní o mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run Olódùmarè àtẹ̀yìn ìbàjẹ́ ẹni ìtàn ní mímú padà wá ní láti wá ṣe àtúnṣe torí àwọn ẹsẹ̀ fá tí àwọn baba ńlá baba yín tán kó lọ gbogbo 14 kìíní kan ẹgbà wo ó ti wà tipẹ́tipẹ́ lẹ́yìn àwọn kóné kókó kan ní ẹ wá fọjọ́ sílẹ̀ fi gbèdéke sí ojú bẹ́ẹ̀ lọ́mọ̀nà káyọ̀. Ibi tí àwọn ènìyàn yẹn kéékèèké yẹn ti mọ̀mọ́ wá ní. Pẹ̀lú bí Ọlọ́run ṣe kẹ́ alágbàdo tó àwọn kan tó bá jẹ́ pé ìlú Èkó náà ti wá afújú ìlú tó lórúkọ méjì Èkó Lagos. Wọ́n ní rárá o kí ni alágbàdo sọ yìí á tún di ìjọ̀gbọ̀n. Ọlọ́run Olódùmarè olómi àti òye lọ́wọ́ òkè tó ṣe kókó tó ṣe pàtàkì jù níbi pé bí o ní ẹ̀rí sọ dáadáa tí wọ́n bá fún ẹnikẹ́ni lọ́kọ́ ọ̀dọ́ ẹ̀ ló máa rọ́kù sí. ṣùgbọ́n ìfẹ́ ti dá gbogbo yín lójú ìkọ́ náà ní gbogbo yín pátápátá. Kò sí ẹni tó ń ro oko tàn tó ló fẹ́ ro sọ́dọ̀ láti ṣolórí rárá o ọlọ́run lólórí èmi náà tí mo nígbà àrólé Oòduà ní báwo ni mo ṣe máa ní mo fẹ́ ṣolórí ọlọ́run ló yan lórí dábùdúró ní ìlú Ifẹ̀ wọ́n jagun Ifẹ̀ ní gbọ́dọ̀ fẹ́fẹ́ lọ kó kú ta ìrìn láyé láti bẹ̀rẹ̀ rárá o dábùdúró ní ìlú Ifẹ̀ ìlú àwádé àwa ẹ̀ láwàá dé o. Èyí tó ṣe pàtàkì tó ṣe kókó bẹ́ẹ̀ ó ní ẹ̀yìn àwọn gbogbo ẹ̀yà tó wà nílé káàrọ̀ òjìlú ọ̀rọ̀ tẹ kó kúrò ní ojú fẹ̀ apá tún apá sí òlẹ̀yẹlé fi kórè wọlé òǹfàfà ló ń fa fún yín òǹfàfà eré ajé kí ló lè ṣe tẹ́lẹ̀ ilẹ̀ ọlọ́fin onígbogbo ọ̀rọ̀ àti ilẹ̀ káàrọ̀ òjìrì àti gbogbo Nàìjíríà ibẹ̀ ló wà. ẹsẹ̀ fà tó dá fún yín ni. ẹsẹ̀ fà tó dá fún yín ogbè lọ́tún ogbè lọ́sì ogbè méjì tàbí èjì ogbè ẹsẹ̀ fà tó dá fún yín mo wá fẹ́ rọ̀ yín ẹ jẹ́ kó pọ́n yín lórí ẹ̀yin ìrandíran tí ẹ jẹ́ ọmọ ọlọ́fin ẹ jẹ́ a fi èmi jù ọ́ ìwọ òjò mi sílẹ̀ lóòótọ́ àti lódodo kò sí tó jẹ́ Ògùn Ọ̀yọ́ Èkó kò sí ìlà yẹn tẹ́lẹ̀ láyé àwọn baba ńlá wa odò náà máa tó gbin lóòótọ́ àti lódodo odò
ògún fún mi léèrè ní odò ògùn. mọ́lẹ̀ tó gbé kúrò lójúfẹ̀ yèmọ̀ tẹ́ bá wo gbogbo yẹn lọ àwọn náà ṣe yèmọ̀ jáde àdìgbò ògùndé ìyèmọ̀já ló ní ọkọ̀ yẹn torí òun ní oníkọ̀ òun ní ọlọ́kọ̀ òun ní oníkọ̀ gbogbo ní pátápátá òun ní àdìgbò ògùndé ìyèmọ̀já ọ̀bẹ́ ẹ̀gbẹ́ òjẹ́ ti jẹ́ pẹ́pẹ́ yẹ òòṣà ọlọ́fin ní títí dé ọ̀tọ̀ àwórì ẹ̀yin lẹ mọ ẹ̀gbọ́n ìyèmọ̀já dùjù èyí ò wẹ́ mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣiṣẹ́ o òòṣà yìí ni olójúgbò ògùndé omi ẹ̀ náà nìyẹn àti àṣẹ olúfà àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kò dẹ̀ sí gbogbo ìran ọlọ́fin ògún fún mi rere ògún fún mi ní tí olùyà òṣàdé ọ̀pọ̀lọpọ̀ ẹ ti gbẹ́ o ṣùgbọ́n ìpàṣẹ wà pé títí ó sọ káàkiri ni inú mi dẹ̀ dùn náà nínú ntí alábàámi ti sọ ẹ ti sọ mọ́nà ilẹ̀ wálé wa ẹ ti ẹ̀yin gẹ́gẹ́ ti sọ. nínú wà tó jẹ́ pé rẹ̀ títí dọ̀la ṣíjú adé olúbùṣe alágbàdo lànà àwọn mẹ́mílẹ̀dì gbogbo lọ nígbà ibẹ̀ náà bí wọ́n sí wọ́n kúrò bẹ́ẹ̀ wọ́n ṣe pẹ̀lú àwọn ará ìgbà wọ́n ṣe pẹ̀lú àwọn ará ọ̀tọ̀ àwórì. wọ́n tún ṣe fún gbogbo ọ̀tá agbègbè wọn ní gbogbo bẹ̀yẹn títí tọ́lọ̀ fi pé kí ọmọ wọn máa bọ̀ á jẹ ọ̀ọ̀nì nífẹ̀ẹ́ bí gbogbo wa ṣe wọnú ara nìyẹn. tó o bá jẹ ibìkan ní ibùdó ẹ̀ nígbèbí tó o dó sí ó mọ ní ibi tó ti wá tó gbùngbùngbùn tó má níbi tó ti wá. tọ́lọ́tọ̀ bá ní tí mo dó sí náà ní ẹ̀ẹ́dẹ̀ ní wá ti lọ tó já yóò pa wípé káwọn dó sí gbogbo yín náà lẹ́ni tó dó sí kí ló wá ń fa gbégbé ọ̀kan tí lóyún ọ̀kan bẹ́ẹ̀ ju ọ̀kan la ìyẹn kọ́ la fẹ́ fojú sí rárá ẹ̀yin méjèèjì ti sọ ọ́nà ọ̀rọ̀ ọlọ́run kó dẹlẹ̀ fún oníṣẹ́ yìí tó lọ wọ́n ní bàbá ẹ̀mí ṣòro ọlọ́tọ̀ sàngun ó sàngun ẹ̀jẹ̀ kó ṣiṣẹ́ yìí o mo mọ tí mo ṣe ẹjọ́ lápẹ̀mú ṣùgbọ́n gbogbo wa máa ṣe wá tọ̀ sójú kan náà wọ́n máa ń pè nǹkan ní quota system gbàtẹ́ni yóò kù wọ́n lè yọ sọ pé MPA iṣẹ́ wo ilẹ̀ gbà mí ní àpapọ̀ àtiwọ́ abẹ́rẹ́ báyìí lẹ́ni rẹ̀ mọ̀ ṣọ́ tẹ bá wọ bẹ̀ ní ìṣẹ́ máa dá yín gbàtẹ́ sọ pé ìdíjú òkú. Ilé-iṣẹ́ ibi tó pọ̀ sí jù òun ni ọ̀gá ní gbogbo ilẹ̀ Nàìjíríà ní adúláwọ̀ ọmọ yín èlò ló ń gbà síṣẹ́ bẹ́ẹ̀ ọmọ yín èlò ló ń gbà síṣẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ òkú fún mi rere ọmọ yín èlò ló ń gbà síṣẹ́ bẹ́ẹ̀ àmì kàmá àfẹ́tọ̀.
ká pẹ́nu pọ̀ ìtẹ̀tẹ̀lẹ̀ sọ ìkan náà ní gbogbo ẹ̀ ibùdó ìṣẹ́rí pèsè rì ìṣẹ́rí erin àti gbọ́. Àwórì Kásárì ìpèsè rì àní ẹgbẹ́ kó rì sápò gbogbo wa. Ọlọ́run Olódùmarè ló jẹ́ ká jayé àwọn ọmọ wa máa yé o. Táwọn bàbá ńlá bàbá wa tọ́wọ́ bá fètò sí kí làwọn máa bá bá. Nígbà tá a máa ṣètò èyí tí wọ́n fi gbé ìpèsè àwọn tó kù lẹ̀ tí wọ́n bá fi sílẹ̀ ló tún fẹ̀. Báwo la yẹ fẹ́ sẹ́ wọ́n máa ń ṣe fa wọ́n máa ń ṣe òrìṣà bó la fẹ́ yọ ọ́. Inú mi dùn ayọ̀ mi kú wípé ìdí ó máa mú gbogbo nǹkan padà. Ẹ lọ kọ́ sílẹ̀ o fún gbogbo àwọn ọmọ ọlọ́fin pátápátá tó máa sọ gbogbo yín pọ̀. Gẹ́gẹ́ bí igba ń wọlé òdìbò tún igba ń wọlé òdìbò sí ìkan ṣoṣo tó lé lórí ẹ̀ òun náà ni àrè tó ń dé lójú fẹ̀ gbogbo igba ń wọlé òdìbò tún ọba àkọ́kọ́ra wọn jà igba ń wọlé òdìbò sí ọba àkọ́kọ́ra wọn jà àrè ní gbogbo wọn dìrọ̀ mọ́ tó bá ti dọ̀rọ̀ àrè láì lọ́wọ́ wọn fílẹ̀ ní òun náà ni ọ̀kan tó lé ní irinwó. Nǹkan táwọn baba ńlá wa ṣe sílẹ̀ ó wà ó èmi ò ní tọ́ yìí ó wà òun la ṣe ń jẹ́ ẹ jẹ́ kí gbogbo wa bára wa sọ̀rọ̀ ká má jẹ ayé àwọn ọmọ wa máa yé o. Ẹ tún ilé Àwórì ṣe sí o àti ilẹ̀ Ìdó gbogbo ilẹ̀ Àwórì ni ibi tí a kọ́kọ́ dó sí ibùdó ẹni sọ́nù tọ̀ àwọn kan ní pé ibùdó ara wọn ló wà lórí àwọn ọjọ́ mọ́ta àwọn lórí iṣẹ́ rírí ibi tó wà pèsè rí sí àwọn lórí kò sí wàhálà àti pèsè ní Ìṣẹ́rí àti Ìdó ní Ìdó ní ìdọ̀tà tó lọ́ta ní agbègbè náà ọlọ́ọ̀fin òkú fún mi rẹ̀ ni. ẹ̀yin méjèèjì lè sọ ọ́nà ọ̀rọ̀ tẹ̀ sọ gbọ́mọ̀ fọyọ̀ gbọ́yọ̀ fọmọ. Àbíkọ̀ náà kọ́ méjèèjì. Kábíyèsí àgbèrè mú pọ̀ mú pọ̀ ẹ̀yìn àbíkà lórí sọ́dọ̀ lọ́wọ́ lọ. Láì máa gba àkókò gbogbo yìí mo mọ̀ pé iṣẹ́ pọ̀ fún wa láti ṣe ṣùgbọ́n gbogbo tá a ṣe à ń bi ilé èrò ní ẹni láti kó agbára wà lọ́wọ́ yín o Ọlọ́run Olódùmarè agbára kò sọ́nù òtúfẹ́ agbára àgbà wá sẹ́yìn àgbà yẹn. Ọlọ́run Olódùmarè àbúrò sí i. Ó wà ní ẹsẹ̀ bá etí ọlọ́fin òkú fún mi nílé tó kìkìkìkì títí tíbi tí ìpèsè orí sí ajé oríṣiríṣi kan ló fi tọ́ fagẹ́jẹ ló kó sínú ẹ̀. Ó ní mèdáyéyé bẹ́ẹ̀ mọ̀ pín tí mo pín mèdáyéyé bẹ́ẹ̀ mọ èèyàn tí mo yàn mèdáyéyé ìbámọ̀ pín tí mo pín mi ìbámọ̀ èèyàn tí mo bá yàn mèdáyéyé
mi ìbá ti fìdí àgbádánìkì sọlẹ̀ lọ́jà ìdìbò mẹ́kùn ìdáyẹyẹ níbi tó ti ń gbé fajéwẹ̀ bí omi níbi tó ti ń gbé fajéwẹ̀ bí òjò ajé yìí orí kékeré orí kékeré orí apáká làbí èyí agbésí orí ọ̀pẹ ṣèkìṣèkì làbí èyí àbùkù sí orí ìwáwá làbí èyí ayé tòní sí èyí ayé tòní tó ń ṣe yèyé èjì ògbè ó ní ọ̀rọ̀ ń ó di ilé lóyè lóyè ó di ilé lọ́balọ́ba ó di ilé àwọn ọ̀tàn lúùlú ó di ilé àwọn tó kórè ayé lé lọ́wọ́ igbe gbogbo ibi tí máa ń lọ́wọ́ mi sí ibi tí máa tẹ̀kù sí tí ìpèsè bá rì sí kí ajé kó máa wá wá mi. àṣẹ tó fún olúfẹ́ ó dẹ̀ fi tì í ó dẹ̀ rí bẹ́ẹ̀ òṣèlú ó lè ń tẹ́lẹ̀ ní o. kí la fẹ́ fún àwọn ọmọ tẹ̀tì èyí lè lè wò báyẹn kábíyèsí alágbàdo ní 14 kìíní ẹ̀yẹ́ mú 14 sísìn 600 years wà ní ẹ̀ ẹ̀ ṣe ṣọ́ọ̀bù ẹ̀ tó mo ti rí ẹbí lọ́wọ́ ẹ̀yàn ọmọ nílẹ̀ mo ti rí àwọn owó rẹ̀ lọ́wọ́ ẹ̀yàn lọ́wọ́ a máa ju iṣẹ́ rẹ̀ ẹjọ́ torí àwọn ọmọ tó ń bọ̀ fẹ́ kẹ́ wà lójú kan kábíyèsí àdóòdò òkè torí bá súnmọ́ àjọ máa rìnrìn àjò dáadáa ní káàkiri gbogbo àgbáyé ẹ̀yin náà ẹ̀yin ṣẹ̀ṣe torí mo mọ̀ pé ẹ̀yin náà fẹ́ràn ọ̀tọ̀ púpọ̀ púpọ̀ ẹ bá mi fi ọwọ́ kún gbogbo ẹni tó máa jẹ́ kí ẹ̀tọ́ gbogbo ẹbí Àwórì ó padà sọ́dọ̀ yìí òyìnbó máa ń pè wọ́n ní quota system ó yẹ kí wọ́n máa fún yín ní quota system tó máa fẹ́ ṣe nǹkan pé ẹ̀yà wo tàwọn Àwórì aláti ní nǹkan tí òyìnbó tó máa ń pè ní slot bàtà ìbéèrè fẹ́ tọ́ yín ó lè wá mú ẹsẹ̀ báyìí tí mo kì ẹ bá fọ́ dáadáa ẹ wúwa ẹ fọ́ dáadáa. Ọlọ́run ló dùn àyàbá mi dúró sí i lákòótọ́ a ní ẹ̀bùn láti ìgbà ìwáṣẹ̀ ta fún yín ẹ má fi ṣeré owó bẹ̀ yín lórúkọ Ọlọ́run torí pé ẹ̀ẹ́dọ́ máa ń sọ̀rọ̀ àwọn nǹkan tá a gbogbo lójú fẹ́ láti gba ojú àní o ìkànnì ẹ̀ ṣì wàhálà mi o tó tọ́ bẹ́ẹ̀ mo sọ fún yín ẹni tó bá gbé ta tó gbé lọ àti ìrandíran wọn jẹ́ èèyàn mọ́ ní o ìgbọ̀nrí ẹ̀ ó wà bí bọ́n ṣe ń ṣe ń gbà wá sí àṣẹ bẹ́ẹ̀ Ọlọ́run ló máa rí àbámi dúró sí i o ní ọjọ́ òní inú mi dùn láti gbé fún gbogbo ẹ̀yin Àwórì nínú oríkì yìí náà ló ti jáde lọ́ba ní wọ́n ní ẹ̀yin ọmọ Àgbòdì èrè ẹ̀yin ọmọ Olúfà ló ń fa Òṣùmàrè kò títọ́ tí àrídáde lójúfẹ̀ tí Òṣùmàrè jáde o ṣẹlẹ̀ rí ẹlẹ́bìrì lọ́wọ́ tó bá wọ́n fún lọ́tọ̀ wa Òṣùmàrè náà ló wà lẹ́yìn àrè láti gba Oòduà nígbà tó tẹ tọ́jọ́ tó dọ̀rọ̀ pẹ̀lú wọn táwọn aláṣepọ̀ bá ṣe dáadáa ṣáwà bàbá àníbà torí di èyí àdúrà ní kẹ́ máa fi gbà àdúrà ní gbogbo ọ̀nà ẹ máa fi gba àdúrà kí ẹnu gbogbo àwọn Àwórì tó fò kí ìlọsíwájú dé báyìí ìtàn fi tulẹ̀ fún yín òun náà ló di ajé tábà máa sọ̀rọ̀ ajé oníṣẹ́ àwọn méjèèjì àwọn ọlọ́mọ ajé púpọ̀ lọ́wọ́ wọ́n ti dé òṣùwọ̀n wọ́n ní alára ló lọ fún ajé olódìmọ̀ràn ta ló nílùú Èkìtì dọ̀là ta ló mọ̀ wíjọ ní gbogbo ẹ̀ kálọ̀ àwọn náà ní kò fẹ́ sọ àwọn olókàlù ìtọ́ fún wà nínú ẹsẹ̀ fún àtàwọn náà
dáa ká máa ń gbé ká máa ní ẹ̀rẹ̀ jọ ètò ọkọ̀ fún àtàwọn ẹ̀yà àwòrán ẹ̀ẹ́dẹ́ káwọn náà ṣọ́ ọ. àbí adé òṣèlú ìrìnàjò ẹ̀pà ṣe ní ọdún orílẹ̀ láti ẹ̀. olúwo kí yóò awájú yìí ṣe olúwo gbogbo ọ̀tà pátápátá. nígbà yìí mo fẹ́ ṣí àwọn kan látọ̀dọ̀ àwọn bàbá ńlá wa tá a fẹ́ gbé fún gbogbo ẹ̀yin ọmọ bíbí àwòrán òun ló máa mú ìṣọ̀kan. ó ní ká máa wo àti Olódùmarè àtàwọn aláṣẹ ọdún tó lọ kábíyèsí ìṣẹ́jú wà pẹ̀lú wa a lè ti sọ pé a máa ṣe lọ́dún yìí ṣùgbọ́n oyè ọlọ́run tọ́lọ́ pé wọ́n sọ́dọ̀ wọ́n ti wà ní ipò òótọ́ báyìí òwúrọ̀ làwọn bàbá ọlọ́run kò tẹ̀lé fún wọn ṣùgbọ́n inú mi dùn torí àárín àwọn méjì mo tó kò sí lọ́dún tó lọ tẹ bá rántí ọlọ́ta wà báyìí oníṣẹ́ ìlú wa ṣé ẹ rántí àbẹ́ rántí olùyọ̀rá sọ fún àwọn méjèèjì àgbájú ń dà ọ bàbá ọlọ́ta iṣan tẹ̀lé sáàbù yẹn ẹ̀jọ̀ kẹ́ ṣe bó ṣe kẹ́ ṣe ojú wa ń tún sọ báyìí Ọlọ́run Olódùmarè àbámi dúró tì í o gbogbo àdáwọ́ lé àwọn ẹ̀yọ́ sí i. Ajé